I'm starting now. ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń wò wá káàkiri àgbà ńlá ayé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí Ọmọlúkà yín rèé a sọ fún yín wípé a ní bàbá kan bàbá àgbà tó mọyì ọmọ tí yóò fi wá ṣeré bàbá àgbà tó mọyì ọmọ Akíntóyè bàbá wa o bàbá àgbà tó mọyì ọmọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ torí pé Ọlọ́run fi irú bàbá wa Prof Banji Akintoye ò fi kẹ́ ìran Yorùbá ọ̀pọ̀lọpọ̀ yín mo sọ nínú prógrámù tí mo ṣe sẹ́yìn mo ní ẹ̀sùn Akíntóyè lẹ̀ ṣe mọ irú iṣẹ́ tó ń ṣe bàbá láwọn máa ń ṣiṣẹ́ from ẹnìkan ní bàbá ń ṣiṣẹ́ from morning till evening bàbá ní rárá ó ní I work from morning till morning that is wọn kò ń sáyè àti sùn fún wọn gbà míì ìyẹn ni mo tún ṣe dé ọ̀dọ̀ wọn ẹ gbọ́ gbogbo awuyewuye tó ń lọ lọ́tún lọ́sì ìgbà wo wọn Buhari nìkan lọ arrest wọn kan kidnap kan ṣe gbogbo yín lẹ ti kọ́kàn sókè pé kí ló ń ṣẹlẹ̀ sí Ìgbòho kí ló ń ṣẹlẹ̀ sí Akíntóyè ilé bàbá mo wà yìí o ó wá ní nǹkan tí màá point jáde fún yín lénìí nígbà mo dọ́dọ̀ bàbá pé kí n wá kí wọn ẹ wo nǹkan tí mo bá bàbá pé wọ́n ń ṣe o ìdí kọ̀ǹpútà ni mo bá wọn o gbogbo nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ Yorùbá nation ni mi ì fẹ́ fi ojú lẹ́tà tán kọ mi ì fẹ́ fi hàn yín no rest bàbá yìí pẹ̀lú ewu orí wọn yẹn wò wọ́n ìdí kọ̀ǹpútà ni mo bá wọn ó dẹ̀ Ọlọ́run òun ni ẹlẹ́rìí mi kò ní ṣe pé bóyá a fi ń sọ̀rọ̀ àsọdùn ẹ wò ó bàbá àgbàlagbà yìí o ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ dẹ̀ jókòó síbì kan ẹ máa sọ ọ̀rọ̀ tí ò tọ́ lẹ́nu ẹ máa bú iwu orí ẹ mọ̀ pé gún lọ̀pọ̀lọpọ̀ nù yín lẹ̀ gbà sórí ẹ yé fojú olóore ẹ yé fi gúngi ẹ jẹ́ n fi yẹn lẹ̀ bàbá mi ẹ kọ́kọ́ kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹ kì í ṣàjèjì wa ẹ kàn kí wọn ẹ kí àwọn ọmọ yín kẹ́ fi wọn lọ́kàn balẹ̀ pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. mo kí gbogbo ọmọ Yorùbá kò séwu kankan a máa gba kọ́ńtì wa jáde kúrò ní Nàìjíríà pẹ̀lú ìfẹ́ Ọlọ́run pẹ̀lú ijó àtayọ̀ la máa fi gbà kúrò nǹkan tí mò ń ṣe lọ́wọ́ nìyẹn I never stop working at it. The Lord will bless the work that all of us are doing. Amen. Ó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé o. Thank you daddy a dúpẹ́ lọ́wọ́ yín kí lẹ fẹ́ nípa ti ọ̀rọ̀ Buhari wọ́n fẹ́ gbé olóyè wọn ò gbé olóyè. Kò sí nǹkan tó máa ṣe ó pẹ́ tán ti lérí bẹ́ẹ̀ ó pẹ́ tán ti kò í ṣe the first time they call it léyìí bá ń ṣe ń lérí yẹn náà ṣe máa lérí títí tí àgbà káfí gborílẹ̀-èdè wa. bẹ́ẹ̀ ni o bá ń ṣe máa lérí nìyẹn. tó ẹ jẹ́ àyànda bàbá kan máa bá ṣe wọn lọ. ẹ yí ọmọ Yorùbá mo sọ fún yín mo ní tá a bá ti rí lídà kó wọn ò ní ìdá ti sọ fún wa eléyìí sọ̀rọ̀ pa fi ń búyàn tá a fi ń sọ̀rọ̀ ẹ wo bẹ́ẹ̀ bá débí sí kí lẹ̀ ń wò yìí lẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn nulẹ̀ bàbá kí lẹ̀ ń wò yìí kí lẹ̀ rí yìí o bá mi ṣe kinní dáadáa bá mi ṣe dáadáa kí lẹ̀ ń wò yìí Yorùbá flag ẹ tún wò di kejì ẹ o Yorùbá flag ẹ wo ibi tí bàbá ti máa ń host àwọn èèyàn rèé o ṣe rí flag Yorùbá ń bẹ tán ṣe síbẹ̀ gàdàgbà ẹ ti wò òun rèé ẹ o ẹni kí mọ́mì ti yín náà jáde
káwọn náà gbé fúláàgì tiwọn náà jáde ńbẹ̀ kán rí níbi tó rí fúláàgì Yorùbá sí, wọn á máa tàn yín, ẹ máa tàn bẹ́là, ẹ máa tanra yín. ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi àdúrà pẹ̀lú ọkàn kan ẹ fi máa tẹ̀síwájú nínú ìrìn àjò yìí. ẹ rí i pé bó ti wù kó rí, a máa gba orílẹ̀-èdè wa. Àwọn ọ̀tá ń gbìyànjú ni kó lè sun Akíntóyè, kó lè sun Adéyẹmọ, kan sọ pé àṣemọ́ eléyìí tẹ́ ni wá lára ti tó gẹ́ àṣemọ́. ntẹ́ ọ̀tá ń gbìyànjú láti ṣe nìyẹn. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má wá jẹ́ kó sun àwa náà, ẹ jẹ́ káwa náà fi ìgbàgbọ́ àti àdúrà àti iṣẹ́ ká fi tì í. ẹ rí i pé pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ọlá Ọlọ́run, láìpẹ́ láì jìnà á gba orílẹ̀-èdè wa. ẹ káàánú arúgbó, ẹ káàánú àgbàlagbà, ẹ wo bàbá yìí nídìí iṣẹ́. wọn ò kúkú mọ̀ pé mò ń bọ̀, mo kàn sọ fẹ́ni tó gbé mi, ó yá máa gbé mi níṣó sọ́dọ̀ bàbá, ó dẹ̀ gbé mi dé bí mo bá wọn níbi tán ti ń ṣiṣẹ́ yẹn lọ. ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá mélòó nínú yín ló lè farada irú ẹ̀ tán bá tún kúrò mi, wọ́n á tún kọjá sínú mítìn, wọ́n á tún bẹ̀rẹ̀ mítìn. kàkà kẹ́yìn ìṣe lọ́pọ̀lọpọ̀ yín ẹ̀ ń bú wọn. anyway àgbà ló máa rárá ń gbà, nǹkan pè lágbà náà nìyẹn, wọn ò kúkú ní ríbi tì wá sí. ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa kọ́mẹ́ǹtì o, ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá o, iṣẹ́ ni bàbá yìí ṣe o, ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn. kọ́lọ́run kó gbà fún wọn délẹ̀, kó tì wọ́n lẹ́yìn délẹ̀, kán lè gba orílẹ̀-èdè yẹn fún wa lójú ayé wọn, lójú ẹ̀mí wọn, lágbára Ọlọ́run. kò ní ju bẹ́ẹ̀ lọ o. ẹ̀yin tí ọkàn yín wà ló pè kí ló ń ṣẹlẹ̀, ẹ ti gbọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn. àlàáfíà lọ́mọdé yẹn mọ́ wà, àlàáfíà ni bàbá wa dẹ̀ wà, kò sí kankan. ẹ jẹ́ kí ọkàn yín kó ṣe kí ni o, ẹ jẹ́ kó balẹ̀. kò ní ju bẹ́ẹ̀ lọ. Ọmọlúkà ni mò ń jẹ́. ẹ ṣeun.